ọ̀sán gangan là ń gbọ́ kú arán àfọ̀làgọ́ ń wọ̀ ọ̀sán gẹ́rẹ́gẹ́rẹ́ igbe rárá láìra kéwọlẹ̀ igbe rárá irú ẹnikẹ́ni yòówù kó jẹ́ igbe rárá láìra kéwọlẹ̀ ìbá àṣọkùnrin ni igbe rárá láìra kéwọlẹ̀ ìbá àṣọbìnrin ni igbe rárá láìra kéwọlẹ̀ ọmọdé ni wọ́n kéré níye wọ́n pọ̀ níye ni igbe rárá láìra kéwọlẹ̀ ìyá mi ẹ máa bẹ́ tó bọ̀ ó ti dàṣẹ. Saheed sí tó bá gbóhùn sókè. Salaam alaikum. Ó gbọ́ àtọ́ o. Ẹ sọ̀rọ̀ Yorùbá la gbọ́n bí bí ìyá àgbọ́dọ̀ mi. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kan sáì ẹgbẹ́ adé ṣàgbèsì àfọlórí burúkú èèyàn tó adé ṣàgbèsì ló bá ní ọkùnrin ó pẹ́ ìyá òkè yìí gbé báwo. Jẹ́ ẹ má bínú jẹ́ nítorí Ọlọ́run fún náà bá bẹ̀ yín. Ẹ̀yin ló kàn mọ́ bóyá ẹ̀yin náà wẹ̀ṣẹ̀ wá sọ́dún stage bóyá ẹ wẹ̀ṣẹ̀ wá mọ̀ ẹ má bínú bàbá mi bóyá ẹ wẹ̀ṣẹ̀ ni ẹ jà fún mi láwẹ̀ṣẹ̀ tẹ́ ẹ wẹ̀ ó yá Saheed Shittu ẹgbọ́n sókè. Ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀ bàbá wa ni mo bá sọ̀rọ̀. Gbọ́ pé obìnrin tó lóyún àwọn wèrè yìí ti gbé ọ̀lẹ̀ tó gbowó lọ fún ọ gbowó lọ fáwọn wèrè tó ń jí ọ̀gbìn wọ́n lè sí olóyún wọ́n tó pa ẹni tó gbé owó wá wọ́n tó pa olóyún kíní ẹ̀kọ́ púpọ̀ ká tó bọ̀ gbogbo kíní ìmọ̀tàkùn nípa wo lọ́ka wo bọ̀ kò ń ṣe gbogbo àwọn pípò náà ní Fúlàní ohun tó lè ń jí nínú ìlú àwọn nílẹ̀ Yorùbá góòlù náà wá ń dọ́gbọ́n wà tọkàn parọ́ pé wọ́n jí góòlù náà ń dọ́gbọ́n wà nílẹ̀ Yorùbá tí ó dà wára góòlù náà ń wà góòlù náà ń wà àwọn òyìnbó ló ń kó máṣíìnì fún kó ìsúmẹ́ǹtì fún ọkọ máa fi wá góòlù wà láìdáláì góòlù náà ń wà ní gbogbo àwọn rìsáàfù wà ní gbogbo inú gbóyè tọ́ba ara wọn wọ́n mọ̀ lé àwọn èèyàn wá fẹ́ lé gbogbo àwọn ẹni tó wà nílẹ̀ Yorùbá ní gbogbo sáìdì ọ̀dọ́ wọn fẹ́ lé everybody kúrò kọ́ra yìí máa jí gbogbo wọn tó fẹ́ máa jí ni. Àdúgbò fọlọ́ ìjọba báyìí rìlíìsì ṣífù pé kọ́ wà nígboro kọ́ wá fún wọn ní páwà kọ́ kó àwọn ìkúpẹ́ǹtì fún wọn láti fi sọ́pọ́tì wọn ní àdúrà tá ń gbà báyìí. tó tọ́ bá tilẹ̀ ti fún wọn láwọn ìkúpẹ́ǹtì gbogbo ẹ̀fọ́ ní ẹ̀wọ̀n píríọ̀dù ẹ̀ máa kó òògùn ẹ̀ máa nídìí àwọn irinṣẹ́ tíjọba tó bá tọ́láìsì wọn wọ́n gbọ́dọ̀ kó àwọn ìkópẹ́ǹtì náà fún wọn wọn ó dá ìkópẹ́ǹtì tó máa kólé wọn lọ́wọ́ láti lọ fi dojú kọ àwọn wèrè Ọlọ́run adé ṣùlọ́mù ìjọba bàbá Bọ́lá Tinubu wọn á sọ̀pọ̀tì wọn fúnlé láti lè jẹ́ kíṣẹ́ ìṣeéṣe torí pé tàbí ti pa àwọn ọlọ́pàá wa wọ́n ti dìbò yìí àwọn sójà wa gbogbo bóyá àjọ ọmọ ọgbà ẹ̀dẹ́gbò ti ẹ̀yẹ wa tó lóògùn ẹ̀tẹ́ dá tó bá jẹ́ òpè tó bá jẹ́ pé ọmọ èèyàn mi mọ̀ ní ọmọ títí rí àwa táwa léèyàn ọmọ anírẹ̀ àwa nǹkan kan fíṣẹ̀ nìyẹn tó bá jẹ́ pé ọmọ èèyàn mi mọ̀ ọmọ olówó kan náà ọmọ ọlọ́lá kan ni wọ́n ti sáré gbé jáde sísá wa kó sọ̀rọ̀ láìpẹ́ yìí sí lórí ibẹ̀ yẹn wọ́n ní nígbà tí wọ́n jí ọmọ Amẹ́ríkà gbé ìjọba Amẹ́ríkà wọ́n kó gbogbo àwọn ẹni tó àwọn kidnapper yẹn lọ́rùn wọ́n lè kó gbogbo àwọn ọmọ wọn kí ló ti ìjọba Nàìjíríà ò lè ṣe yẹn láti fi gba àwọn ọmọ tiwa náà lẹ̀ kí ló dé tó lè ṣe òun ṣe gbóògùn náà yán lẹ̀ kó ṣe gbogbo ọ̀nà wọn ló dé wọ́n máa fẹ́ kẹ́míkà láti orí òfurufú sí wọn nù gbogbo ẹni tó bá àti sẹ́mìtì yẹn máa sùn lọ kí ìjọba Nàìjíríà tíra irú nǹkan bẹ́ẹ̀ náà láti fi gbà wá lẹ̀ tó pé ikú tó kojú bẹ́ẹ̀ ni òwe ló pa fún ni báwo wá ṣe àwọn ọmọ wa tó ti kú ẹ bá ṣe kókó kàwá bẹ́ẹ̀ kó kàwá bẹ́ẹ̀ báwo ni ò ní kọ́ wa àkọ́mọkọ ló yẹ kọ́ o ẹ jẹ́ gbogbo apàrọ̀ síta kíjọba kó wa lọ kó kó àwọn ṣèfù lọ́wọ́ ìdá àwọn fọ́sọ̀ tó bẹ́ẹ̀ àwọn mùsùlùmí mùsùlùmí fi ọ̀rọ̀ mùsùlùmí lẹ̀ torí pẹ̀lú mi òkè àwọn tó mú níbàdàn ṣé mùsùlùmí gbogbo wọn mùsùlùmí bá gbogbo wọn náà àwọn tó mú bàdàn tó lọ jí ṣé mùsùlùmí gbogbo wọn àwọn ẹlòmíì káàkiri wọn ṣe mùsùlùmí wọn ṣiṣẹ́ burúkú yìí fi pariwo fi pa owó sápò wọn so ẹ jẹ́ gbogbo àjọ pariwo síjọba kíjọba kún àwọn ṣèfù lọ́wọ́ kọ́kọ́ ìkúpẹ́ǹtì fún wọn láti fi dojúkọ àwọn kìnnì káwọn èèyàn tó dẹ̀ ní táìmù láti dìfọ́tì ara wọn náà
èmi volunteer ara mi fún ṣe Sunday Igboho ẹ bá pé wọn ní ṣe àbáṣe ẹni ṣe tó so volunteer ara yes èmi kọ́ volunteer ara mi fún wọn. láti ṣe kí ni. láti tẹ̀lé wọn ní kí ló ṣe ó dé bí wọn. náà nípa ni máa sọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa àáfàá Sheikh Saheed Shittu ó lóun volunteer ara òun láti tẹ̀lé olóyè Sunday Igboho lọ sínú igbó lọ báwọn Fúlàní àlìfúlàní náà sọ́jà ó lóun volunteer ara òun àáfàá Sheikh àlìfúlàní àáfàá Sheikh Saheed Shittu náà ó lóun volunteer ara àwọn ọmọ Yorùbá àáfàá. Èmi kọ́ ni máa sọ̀rọ̀ àwọn èèyàn ló máa sọ̀rọ̀ ní comment section àwọn náà sọ pé no àwọn sọ pé àwọn ò fẹ́ àfa o. Wọ́n ní ṣe fẹ́ drop pass olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàní èmi kọ́ ni mo sọ̀nà comment section ni mo ń wò. One is very risky o àwọn èèyàn kan tí kọ́mẹ̀ntì wọn ló wà risky gan pé kí àáfàá tẹ̀lé olóyè Sunday Igboho ẹnìkan ní àáfàá for where we don't want àáfàá. Saheed Shittu Saheed Shittu torí gbígbé wá sórí sórí kó tó sọ̀rọ̀ ó yẹ kó apologize lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá ní sùúrù wà tó ń sọ pé mi ò sọ̀rọ̀ ní sùúrù wà tó ń sọ pé mi ò sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá yẹ kó apologize to you ìwọ nìkan kọ́ o ìwọ nìkan kọ́ at the likes of you guys nígbà tí kìíní ń bọ̀ eléyìí tí mo fẹ́ serious ọ̀rọ̀ tó serious rẹ sọ pé ń sọ̀rọ̀ àwàdà ọ̀ kìíní kan tó bá jẹ́ ká sọ̀rọ̀ máa drop ẹ̀ sáà ní sùúrù nígbà tí kìíní ń bọ̀ àwọn àkànrí tó bẹ̀rẹ̀ ní 2026 a rí ní 2020 lọ́wọ́ pariwo pé Yorùbá nation la fẹ́ nǹkan yìí ń bọ̀ àwa ti rí i pé ó máa dé kò dẹ̀ tí ì dé tán n tó lè ṣẹlẹ̀ yìí kò ì dé tán lẹ̀ Yorùbá kò tí ì dé tán wọ́n ti máa fún fèrè tó máa bo everybody èmi ti sọ tipẹ́tipẹ́ àwọn náà àwọn tá a wà nínú tá jẹ́ lẹ̀kùn tá a ṣí sínú tá a ṣí síta á pariwo ó wà lára àwọn tí wọ́n takò wá nígbà yẹn pé Yorùbá nation wo lẹ fẹ́ wọ́n fẹ́ kó wa lọ ṣe ẹlẹ́bọ ni wọ́n fẹ́ kó wa lọ ṣe kinní kan ni wọ́n fẹ́ máa kó wa lọ ṣe òòṣà ni ó wà lára àwọn tí wọ́n takò wá tó bá yẹ pé ẹ fi ẹ̀sìn ìsìláàmù sí bí wọ́n tó lè yẹ kọ́lọ́run wá mú ìsìláàmù yẹn kó wá gbé ms bàbá dìde torí nígbà yẹn tí ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ tá à ń pariwo tí ẹ bá fi ọ̀rọ̀ ẹ̀sìn sí ni àwọn púpọ̀ yẹn wọn ò ní gbinlẹ̀ ní ilẹ̀ Yorùbá tó báyìí àwárí tó ń bọ̀ a dẹ̀ pariwo nígbà wọn ní ṣíríkù ní oògùn náà fẹ́ lọ lò and moreover àwọn Amẹ́ríkà ti sọ pé wọ́n fi nǹkan látòkè yes it happened ọ̀tọ̀ bí àwọn ọmọ Amẹ́ríkà gbé Nàìjíríà ó ní wọ́n fi nǹkan látòkè wípé àwọn èèyàn sùn lọ ṣùgbọ́n ní Ondo oníògùn kan náà lò ní Ondo àwọn tí wọ́n wá mo ti tú ẹ̀ lórí péjì ní Yorùbáwùyí àwọn tí wọ́n wá jiyàn gbé lóńdó Ondo kùn wọ́n lóorun I showed it on my page tó yẹ pé wọ́n gbé ọgbà nǹkan tí wọ́n gbé kalẹ̀ èké wọn kọ̀ọ̀kan wọ́n kalẹ̀ wọ́n nà wọ́n sùn lẹ́bi pé wọ́n nà ìkọ́jà tó ń hanrun ìjọba ti wo ṣó yẹn lè jọba mi kọ́ sí comment section lórí péjì Yorùbáwùyí tí wọ́n nà tí wọ́n yí bẹ́ẹ̀ tí wọ́n wà lórí bẹ́ẹ̀dì bó ṣe condemn gbẹ́rẹ́ fún wa nìyẹn ta ló ń gba abẹ́rẹ́ ta ló ń gba drip ẹ condemn ní sùúrù ṣé kí ni sáyidì kí ni yìí ń dún àwọn èèyàn Islam ló ti wà débi tá a dé yìí nílẹ̀ Yorùbá Islam ní bàtà jáde wípé kí ni yìí ń bọ̀ àní Islam ẹ má ẹ̀ka tanra wa ọgbẹ́ lè kù. Mr. Jane ẹ fún wa ní 3 minutes Mr. Jane ẹ jọ because Saheed Shittu mo láti gbé wọlé tí èèyàn bá mọ ṣé tó ní tẹ́lẹ̀ bí bá mọ Saheed má bu ẹnìyẹn sọ àlórí péjì ti pẹ́ Mr. Jane ẹ jọ ní sùn máa fún yín mo lè fún yín ní 5 minutes kẹfì sọ instead of 2 minutes Saheed Shittu ẹ̀yin mùsùlùmí lẹ kó bá wa gan nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ fa àgbákò tó wọlé bálẹ̀ Yorùbá yìí
àlẹ́yìn you are among of those people that said kíní kan ọbẹ̀ kó wa lọ ṣẹlẹ́bọ ni nísìn àti ní Kwara nísìn Mr. Jane ẹ bá wa mute ẹjọ́ ẹ má dá wa padà sẹ́yìn ẹjọ́ Mr. Jane mo fọlọ́ ọba bẹ̀ yín ní Kwara lẹ́nìí ọba over 33 ọba ló sákò ní Kwara state nínú àwọn 33 yẹn méjì péré ni Christian 31 ọba tó sákò ní Kwara state lẹ́nìí Muslim ni wọ́n. À ń sọ pé nígbà tó ọ̀rọ̀ yóò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kan ó fẹ́ wá gbalẹ̀ wa ni ó fẹ́ wá pa wá ni ó fẹ́ wá kó nǹkan bí wa ni ẹ lọ́rọ̀ ẹ̀sìn ni ẹ̀yin gángan ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ kó bá ilẹ̀ Yorùbá débi tó dé ẹ̀yin ni o ẹ̀yin ni. ìkànnì àwọn pòfẹ́sọ̀ ó ti jáde ó sọ pé àwọn kan ló lọ kọ́ àwọn pípọ̀ yìí wà torí nǹkan kan sí Nàìjíríà. Nígbà tí wọ́n ń kó wọn bọ̀ àwa sọ wípé wọ́n gbà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ẹ̀yin lẹ yí sí ọ̀rọ̀ ẹ̀sìn. Prevention is better than cure. Now it is too late to cry when the head is off. Sáyẹn sí tù it is too late to cry when the head is off. Ẹ̀yin lẹ kó bá wa nígbà tí kinní yẹn ń bọ̀ àwa pàpọ̀ ẹ jẹ́ ká prevent ẹ̀. Ní ẹ̀yìn ìsìlámù tó ti pé ẹ̀fẹ́ Yorùbá nation pé ẹ̀yin lẹ gbọ́rọ̀ ẹ̀sìn wọlé torí propaganda. Ẹni náà fẹ́ lọ kó wọn ṣe ẹbọ ni ẹ̀yin lẹ kó bá wa ńlẹ̀ Yorùbá ẹ̀yin lẹ kó bá wa ńlẹ̀ Yorùbá Oòduà nation ńkọ́ àti Oòduà nation àti Yorùbá nation èyí ni ọmọ akanisi. That's 2 minutes sọ kálọ̀ mi lè sọ̀rọ̀ jàre 2 minutes just talk on 2 minutes kálọ̀ mi lè bá sọ̀rọ̀. Irọ́ yìí náà ni gbọ́dọ̀ sọ pé ọmọ abọ̀gún àfáà sínú Yorùbá nation Christian ò sí mẹ́. Yorùbá nation fẹ́ kúrò ní inú Nàìjíríà ní dáwọn sọ ní ẹgbẹ́ náà unity láfẹ́. Kò nídìí ká pé ká tó lè sọ ti iṣu àwọn ọ̀rọ̀ òun làwọn ń pariwo fún. Ṣé ìgbà tí Nàìjíríà bá pé kí n ta fẹ́ kó tó ṣe ṣe ní àwọn mùsùlùmí ń jà fún náà pé no ìyẹn làwọn ń pariwo fún. Nǹkan tẹ́ ẹ̀ pariwo fún kọ́ yẹn ẹni ìsìlámù nation lẹ fẹ́ pípẹ́ máa ló máa bọ̀ ògún tó sọ yẹn ló. Àpòfin tí kò gbé fúlàgì Mr. Jane ẹ bá wa gbóhùn sókè Mr. Jane ẹ bá wa gbóhùn sókè ẹ gbóhùn sókè Mr. Jane ẹ ti dálẹ̀ nsìn ẹ ti dálẹ̀ Mr. Jane ṣe wà ń bẹ̀. Nǹkan tó wà lẹ́yìn tí gbogbo ọ̀gọ́ tẹ̀ ń ṣe ẹni sùúrù wọ́n ti mú ti mọ́mì mo I really appreciate what you are doing. Ẹ ṣeun gan. Ọlọ́run lè fún yín more opportunity láti ṣe more than this. Ṣé ní nǹkan tó wà lẹ́yìn ó bá mú ó bá orí ó bá ògbà ara. Nǹkan tí mo kàn lè tẹ́mi tí opportunity ta ní Tinubu tó ṣì wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni God bless you. Ilé agbọ́n ni àwọn pípù yẹn ti lọ àti ṣẹ́ẹ̀dá make nípa fẹ́ reform oríṣiríṣi àwọn kan jẹ subsidy wọ́n lo federalism láti ayélujára gba gbogbo ẹ̀ òun lẹ ti lọ kọlù by doing reform bá ti ṣe kọlù yẹn normally Yorùbá náà normal àwọn àwọn ní bẹ́ẹ̀dì láti lè ṣe kíni láti ṣe ti balance everything. Nǹkan tí ó yẹ kí gbogbo wa sì tó yẹ ká tún ká fẹ́ kí gbogbo wa decide kí Tinubu bó ṣe máa jẹ́ the second time. Láti ráyè finally free Nigerians because actually reform yẹn ó ní wá lára. Ó tọ́ so many things. Ẹ wò bẹ́ẹ̀ tó yí lọ sí north ẹ wo nǹkan tí lithium ṣe nípa commodity price ẹ wo nǹkan tí lithium ẹ wo price tó jẹ́. Àwọn people more than 3 places thirty million resources jáde in billions when we turn it from dollars turn better day more than 20 tons per day turn them for almost like 30 to 10 years to be sent. Èèyàn kan ní ọ̀dẹ̀ bá náà nísìnyí mo ṣàtàgbọ̀ pé mo ń gbàdúrà ní kẹ́fìtì kó má dàrú lórí bọ́ọ̀ yẹn kí náà fìdí àwọn tí ó lọ tó lọ instigate gbogbo
ṣe kí lọ ó fẹ́ tó wà pàdé mo rò kọ́ ẹni kọ́lẹ̀ bá tó attention pé kìíní must go kọ́ nìkan tó wà ní situation bàbá yìí ó kúrò láti 30 billions bàbá kìíní tí máa wọ̀n fún allocation ó bá wọ̀n 80 bẹ́ẹ̀ lára gbogbo ẹgbẹ́ tó fún wọn sí náà security vote kò tí sí àmọ́ tó bá ti ṣe tí party security vote tó bá ti ṣó bẹ́ẹ̀ ká má lè ṣàlàyé tó máa rọlẹ̀ ẹ̀ fẹ́sì federal government kò sí party security vote nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà iṣẹ́ nínú ìkìlọ̀ àti ẹ̀ńdọ̀ ìdíje tó dé báyìí fẹ́ máa fẹ́sẹ̀ lórí bó ṣe lọ contact wọn nínú báràkì ẹ̀wọ̀n báràkì wà bẹ́ẹ̀ wọ́n ṣe kọ́kọ́ mọ́ ọ̀gbìn he doesn't want to do anymore the money was given to that public ẹ̀rọ wọn Nigeria corruption show ó tún ti yẹ president kí ló ń fi gbogbo yẹn ṣe people are dying property ló yí everybody lórí ẹ̀rọ àwọn èèyàn náà ní àárín wọn bẹ̀ náà tí wọ́n tún gba owó láti mú àwọn èèyàn wọn lẹ̀ the same thing náà lọ́wọ́ àpòlẹ́ ẹjọ́ ṣe what are we talking about? The same thing ló láǹtọ́ ló ń ṣẹlẹ̀ ní ẹjọ́ ṣe ṣojú ọ̀bá tó lè lé ó lè títà ó lè jà. Okay, Mr. James. tí mo fẹ́ ní sà tó bá jẹ́ muslim bíbá àmọ̀ràn àbí àwọn dáàdì yẹn bó ṣe é àjẹjọ́ ọ̀hún pé wọn ò fíìlì pẹ́ǹtì ẹ̀ tí irú àfàtọ́ lè máa ṣe kó máa sọ pé ẹ̀rọ tó bá ti wà nílé kí wọ́n máa kọ́ bọ́ ṣe é yìnbọn. wọ́n bẹ́ẹ̀ aláwọ̀ àti bá wọn hàn láìpẹ́ àwọn èèyàn wọ́n sì ní àdẹ̀sí fíìmù bí ìsọ́ta bá rí àwọn pípù yẹn gbogbo kọ́kọ́ mẹ́ta ní lẹ́rù kí wọ́n fi hàn breaks lẹ́rù lè pẹ́ bàbá kí ló bẹ̀rẹ̀ ó gbé kúrò àjà ó gbé tìjà ó gbé ó tún pẹ́ kí ni ẹ̀ wà bẹ̀sẹ̀ nǹkan tó ń ṣe ni pé wọ́n ní láti ẹ̀ fún ọ ní ìjẹ́kìnní wọn padà wá bàjẹ́ ní London wọ́n finally whenever they get to this is what they do other people tó máa ń ṣe pẹ̀lú wọn bí àwọn tẹ́lifíṣì wọn lọ lè ní different motive fún wọn lẹ́yìn wọn pa owó wọn fẹ́ fi make owó gbogbo ẹ̀ náà ṣe síbẹ̀ pé tí ó bá di pé ẹgbẹ́ wọn bọ́ sí lẹ́nu ẹmú wọn lẹ́rú ẹ̀tẹ̀kìnní gbogbo ẹ̀ ló wà ní Kùránì so what are we talking about kí ló ń tà pé nǹkan tó ṣẹlẹ̀ àwọn ibi tí nǹkan ti ṣẹlẹ̀ wá bá wa. ẹni sùn ẹjọ ẹni tẹwà lórí YouTube wọ́n ní pé ọ̀rọ̀ yẹn ò jáde dáadáa lórí YouTube ṣé lóòótọ́ ni good boy are you sure why don't you put that comment on YouTube ẹ tẹwà lórí YouTube wọ́n ní ẹni sùn ẹjọ ẹni sọ ẹsẹ wọlé ní báwọn èèyàn ń lẹ fádà rẹ sí wà ń lẹ sà ẹ tẹwà lórí YouTube wọ́n ní kíní yẹn ò jáde dáadáa lórí YouTube wọ́n ní voice yẹn ò jáde dáadáa lórí YouTube please if you are on YouTube let me see your comment please. Ṣó jáde àbí kò jáde kankan yes ṣó jáde dáadáa àbí kò jáde dáadáa. Can you hear it clearly on YouTube? It's clear on YouTube. Èèyàn kan sọ pé it's clear Odua ti dé. Please I need 2 people more. The network is bad on YouTube. It is breaking. Yes, it is breaking. Kò jáde dáadáa. Kí ló dé lórí YouTube? Please what is happening? Okay, ma. Ẹni sùúrù sà ẹni sùúrù má bínú sà ẹ kì í tẹ̀ka tó wà lórí YouTube àwọn ni wọ́n ń promote page yìí so ẹni tó wà lórí TikTok yẹn kò sí pé kínní. ẹjọ ẹni ẹ máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀hún sí tó bá ṣòdà tó bá clear ẹ jẹ́ kí n mọ̀ tó bá clear ẹ jẹ́ kí n mọ̀ náà ẹ sọ̀rọ̀ please let me see náà ó yẹ sọ̀rọ̀. now nísìnyí the only option tó kù fún wa ẹ jẹ́ kí let's come together gbogbo ọmọ Yorùbá. Let's see this year and say, ọmọ wa ọmọ abẹ̀rẹ̀ lọ́wọ́ wa ọmọ padà bẹ̀rẹ̀ lọ́wọ́ wa and kí ni options dábàá bu options tó wà lẹ̀ this man Tinubu yìí fún ẹ̀ ń takù.
tí ọkọ̀ mú irin tó bá fẹ́ fi àbí gold tó bá fẹ́ ṣe gold when you are doing the form ó máa fọ́ gba inú náà lọ. ẹni sùúrù bàbá yẹn ẹni sùúrù sà bàbá wa ẹni sùúrù sà wọ́n ní kó ohun yín gan clear lórí YouTube bẹ̀tẹ̀ ní sùúrù a gbà wípé a appreciate Tinubu wípé ó gbà fọlọ́ ìtàn dàbí ẹ̀mọ́ Ìgbòho ṣá kan àdébáfẹ́ sọ̀rọ̀ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ ẹ̀yẹ́ sọ̀rọ̀ nígbà pé wọ́n ẹ̀kọ́ wọ́n ní kó ní ohun yóò clear bí all network is calling his bars ní kan ní ohun yóò clear lórí so ẹni sùúrù ṣá tó bá fẹ́ sọ̀rọ̀ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ a máa láì nípa another person láti sọ̀rọ̀ wọ́n ní voice yóò clear dáadáa lórí kìíní wọ́n yẹ sọ pé Tinubu ṣe kíní kan Tinubu ṣe kíní. ẹni sùúrù ṣàkà máa mute ẹ jẹ́ ká sọ voice yóò clear wá kó mi tẹ wà yẹn bàbá wa Ifá bá wa gbóhùn sókè bàbá wa Ifá dàrí bá wa gbóhùn sókè bàbá wa Ifá dàrí iṣẹ́ wa ń bẹ̀. ó dà kò sí wàhálà ayọ̀ bá mi bá wa gbóhùn sókè ayọ̀ bá mi bá wa gbóhùn sókè this is the mistake we are doing tá bá ṣe show tí ó bá ti clear ní sọ̀rọ̀ kan tó bá ti pé rude boy lọ kọ́ sórí TikTok nísìn mi nímọ̀ lórí YouTube and you guys are there gbọ́ nǹkan tó nìyẹn ń sọ dẹ̀ sọ̀rọ̀ kò dá bẹ́ẹ̀ tá bá ń ṣe show ká ṣe show 3 hours ká wá ṣe dànù pé ẹ̀dẹ̀ gbọ́ nǹkan tó nítọ̀ òun sọ tó ẹ̀dẹ̀ sọ nǹkan sórí ẹ̀ yàwá ayọ̀bámi ẹgbọ́n sókè yàwá adébọ́lẹ̀ bá gbóhùn sókè yàwá adébọ́lẹ̀ bá gbóhùn sókè àwọn ti pè náà àti ráyè sọ̀rọ̀ máa drop yín ní ti ń bí ilẹ̀ náà gbóhùn sókè mo ṣe tọ́ lọ́wọ́ ẹ bá sọ̀rọ̀ láàrin 30 seconds. ìṣètò mo fẹ́ sọ query fún bọ́ ó ti drop mo fẹ́ bílẹ̀ mùsùlùmí ní mi ò gbà pẹ̀lú ìgbàlùbàlù táwọn pípò yẹn pariwo tó bá fẹ́ pààyàn kí ló mìn tó sọ pé kò ń ṣe àwọn mùsùlùmí lọ làwọn yẹn wọn ṣe mùsùlùmí wọn lè gbà láti pààyàn. ẹni sùn yàwá ẹni sùn ẹni tó wà lórí YouTube ṣọ́hùn yàwá yìí so clear ṣọ́hùn yàwá yìí clear please on YouTube ṣọ́hùn yàwá yìí clear tó bá ti clear a máa kó lórí TikTok because TikTok ni wọ́n ti report ẹ̀ pa oríṣiríṣi náà ṣe lórí TikTok yẹn tó wọ́n ti report ẹ̀ wọ́n ti ṣe oríṣiríṣi lórí ẹ̀. mo ti ẹ̀fẹ́ ìdílé sí àti mo fẹ́ di méjì kan sí olóyè tí wọ́n ń gbọ́ lọ mo ti send it sí and secondly wọ́n rí fídíò ẹ̀ mo ti everybody ti share fídíò ẹ̀ ẹ̀ dẹ̀ pa alábíàmọ́ ẹ̀ tún pa èèyàn tó tún gbówó lọ ẹ̀ tún dé ẹ̀ tún wá kóyàn ọ̀nà Fúlàní yẹn àti Nicholas ọba Ìgbòho ẹni bó ṣe ń wò táwọn ṣe bọ́ lóye táwọn ti wà lórí lóye táwọn ṣe bọ́ lóye wà fọmù ní olóyè lè fọ létí bó ṣe dúró yẹn because ẹ̀ lè má pa àwọn èèyàn wá máa get away with it káyọ̀sí bò lè sọ̀rọ̀ because káyọ̀sí ti fọ́ lóye lágbára sọ ọkọ tó bá fẹ́ sọ ọmọ mi èmi ni mo ní ẹ káyọ̀sí bò lè sọ̀rọ̀ because ẹ̀ lè pààyàn náà àjòjì ní yìí wọ́n akọ̀dé ní tó wà ní north wọ́n ṣe nǹkan tó ń ṣe yẹn kí ló dé àwọn ẹ̀fọ́ 36 days nísìnyí gbogbo àtàwọn tíṣà àti àwọn ọmọ kéékèèké yẹn níbo ni àwọn ti wà lára wọn nígbà tó bá kékeré àtọ́gbọ̀n pẹ́ kó sí wọn lára bẹ́ẹ̀ni torí mo ní kékeré ń bí báyìí èsì lásán àti wọ́n máa fi wọ́n lọ èsì akọ èsì ó ti fi gbòògbò ní ilé ni. Òpó tó tún ní ọ̀pá pẹ́ǹtà atẹ́gùn tún lè kó sọ ọmọdé lára. Ìgbà tó ní bájú dé sápé jùn ní máa dé. Èmi àti èmi ni mò ń sọ̀rọ̀ yẹn má pè máa di cry call mi. ok Ó sọ pé jùn ní flow máa dé àbá tí fẹ́ wọ the 3rd week of June. Ṣé drone ò tí ì dé ni? Ṣé drone ò tí ì dé ni? Sọ̀rọ̀ tó ń sọ àwọn ọ̀pá agbẹ́ni sókè wọn máa pariwo kó lóye àwọn oògùn ara ẹ̀jẹ̀. Ṣùgbọ́n bí ìjọba tó náà lóye àwọn oògùn ara ẹ̀jẹ̀. Wọ́n ti kọ́ àwọn ní Ìgbòho kó gbà kọ́ lọ gbà wá. Àwọn bàbá òṣì àwọn bàbá àgbẹ̀. Wọ́n kọ lóyún wọn kọ lọ, wọ́n tún pẹ́ tó tún gbówó lọ. Kọ́kọ́ wọn rèé. Èyí tá à ń gbọ́ làgbọ́ àwọn ilé tó ti máa kó káàtì káàgbọ́ àti
bẹ́ẹ̀ni wọ́n ti lọ gbé ogun kágbòho mọ́lé báyìí wọ́n ti lọ gbé ogun kágbòho mọ́lé. ìyàwó Adébọ́lá mo pẹ́ sẹ́ndì fídíò yẹn sí mi, fídíò tí mo ti post sórí péjì mi látàárọ̀. This is why I am complaining. People don't watch video on my page, but I have posted this. So that's why I live show. I have posted it this morning. People, okay, let me put it generally. What is happening? People are not seeing it on my page. You by me, oh. Hello. Sir. Okay, ma'am. Okay, ma'am. I don't understand what is happening. People are not seeing video on my page, on my YouTube. You know, they tell about what you see it, and they will share it. Only multiply everything full video. Multiply full video látàárọ̀. Ó ga o. Somebody will show, somebody will video on the page. Remember me share. One report the page. You guys are not supporting. Anytime you me here, we are supportive, brother. So they are reporting my page. You know, they like my page, and they can't show me, and they can't report me. No, like him as well. Somebody will post about me share. Multi video here. Like you post the video here. You don't tell it. I to 20. People are sending it to me. I'm like, I have posted it. I have shown it. Follow me. I want notification. You buy what me hold. Never me say or me say that party. Oda ẹ ṣeun gan. Bàbá mi bá gbọ́ sókè lórí fóònù. Ẹni sọ ìfádà rẹ̀ ní sùúrù sà. Onírẹ̀yìn kò ní sùúrù. Èrè tó dalẹ̀ máa gbà bẹ́ẹ̀ o. Ṣé rí nǹkan tẹ́lẹ̀ kan fẹ́ sọ? Ṣé rí kò tí ì sí èèyàn bí Sunday Igboho ní Nàìjíríà bí olóyè wa Sunday Igboho ní Nàìjíríà. Ṣé rí ohun tó ń ṣẹlẹ̀? Mákindé is the number one problem. Fáyọ̀sé dẹ̀ ti sọ tẹ́lẹ̀. Fáyọ̀sé ti sọ wípé ẹni tó pe àwọn pípù yẹn wá Fáyọ̀ wípé Mákindé ni. Ẹ ti lọ sẹ́yìn. Ṣé rí olóyè Sunday Igboho lọ́wọ́ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Ìbàdàn báyìí? Ẹni pé tí nǹkan tó ń ṣẹlẹ̀ Fáyọ̀sé ti máa sọ bẹ́ẹ̀ táwọn èèyàn máa bú. Wọ́n mọ àwọn olóṣèlú, wọ́n mọ ìwà ara wọn. Ṣé rí nǹkan tí olóyè Sunday Igboho tó fi lọ sí ìlú wọn sí Igboho tó fi rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn, wọ́n ti mọ̀ pé bí olóyè Sunday Igboho ṣe lọ ìwé kan release àwọn people every 2 hours, wọ́n máa release àwọn people yẹn o. Ṣé ẹ lọ sọ́ọ́ dìbẹ́ yẹn olóyè Sunday Igboho dẹ̀ ní pé wọ́n ní sọ́wọ́ náírà kó ràn wọ́n síra wọn ni. Ṣé ó ti yẹ yín? Ṣé rí solution nǹkan tí solution lè ṣẹlẹ̀? Solution wà nítorí pé nígbà tí àwa wà ní secondary school ní 1991 mo rántí ní Ilé Ifẹ̀ àwọn olè wọ́n máa ń dá ọ̀rẹ́ láàmú tó bá kọ lẹ́tà sí nígbà wọ́n bọ̀ ní street yìí ní ọ̀la wọ́n dẹ̀ máa rọ̀bù street yẹn kan lẹ̀ ní. Wọ́n tún máa bá gbogbo ìyàwó ilé fún gbogbo obìnrin tó bá wà nílé ẹ̀ náà máa bá sùn. Ṣé bẹ́ẹ̀ nígbà tó táìmù àwọn lẹ́lọ́dọ̀ àdúgbò wọ́n kàn déédéé ṣe lọ́jọ́ kan ní pé kó kálukú kó jáde bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbìmọ̀ tó ní ẹjọ́ ọmọ kékeré o ẹ máa níkù mà lọ́wọ́ ẹ máa ṣe gbogbo ẹ̀ bá a ṣe ń jáde nìyẹn. Àṣé àwọn aládùúgbò náà ló ń jalè yẹn bí síìtì kejì ló máa wá sí síìtì kìíní yẹn náà wá jalè tó bá dẹ̀ ti pa eléyìí wọ́n á gé ẹsẹ̀ wọ́n á lọ gbé síwájú ilé bàbá ẹ̀ bí gbogbo wọn ṣe sá lọ nìyẹn. Gbígbó ṣe gbúrò olè mọ́ nìyẹn nígbà tó yá wọ́n tún sì tìbọn Iléṣà wọ́n ṣe 419 wọ́n ṣe gbogbo ẹ̀ Iléṣà náà tún rú wọn jáde. Iléṣà nígbà tó yá Iléṣà wà peaceful Ilé Ifẹ̀ wà peaceful. Ṣé rí àwọn tó tún wá ń da Nàìjíríà náà tó ń da ilẹ̀ Yorùbá láàmú àwọn méjì tó wà ní Ìwó yẹn ni o. Ṣé ó ti yẹ yín? Tí àwọn ọmọ Yorùbá tó bá rú àwọn méjèèjì wọn jáde kí wọ́n fi wọ́n jófin bóyá bí ẹsẹ̀ wọn méjèèjì kan ṣe gbogbo ẹ̀ka fi wọ́n jófin wọn ilẹ̀ Yorùbá àtọ̀rọ̀ ní rí kiri ẹ̀jẹ̀ tó bá track àwọn nọ́mbà àwọn people yẹn àwọn méjèèjì yẹn ẹ máa rí pé wọ́n communicate pẹ̀lú àwọn Fúlàní. Ṣàlẹ́sẹ̀ tó bá track nọ́mbà àwọn méjèèjì àti àwọn méjèèjì yẹn tó bá track nọ́mbà
àwọn méjèèjì yẹn ẹ máa rí pé wọ́n ń communicate pẹ̀lú àwọn Fúlàní. Olóyè Sunday Igboho dẹ́ mọ̀ nítorí èmi ò jẹ́ kán fẹ́ jẹ́ kí olóyè Sunday Igboho ẹ bá wa rándọ̀ pàápàá ẹ bá wa rándọ̀ sà. ìgbọ́dọ̀ mi kò mọ̀ ní pé olóyè Sunday Igboho olóòlè ṣiṣẹ́ ẹni tó bá ní kí olóyè Sunday Igboho máa ṣiṣẹ́ Ọlọ́run máa pa kílẹ̀ tó mọ́ ni. àṣẹ ìgbìmọ̀ ẹ ṣeun gan. nítorí pé bàbá yẹn ó ń ṣiṣẹ́ takuntakun ó ń ṣiṣẹ́. ẹ bá wa rándọ̀ plan ìṣẹ́jú kan o ẹ dákun. ókè ẹ jẹ́ kí ó lè mi sọ̀rọ̀. ọ̀dà ẹ ṣeun sà. bàbá wa sọ́dọ̀ rẹ̀ bá wa gbó sókè sà. ṣe rí olóyè wọn ti fún wa ní template bá ṣe lè rí ìdílé wá ń sìn of àwọn Fúlàní terrorists yìí anywhere from now tó máa ti gbé ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ ṣeríkì ibẹ̀ yẹn là ń lọ a máa lọ sọ fún ṣeríkì yẹn pé ransom tí wọ́n béèrè yẹn gbogbo àwọn àtàwọn Fúlàní ẹgbẹ́ wọ́n máa sọ. wọ́n lọ san ransom yẹn fún wọn. ransom yẹn dẹ̀ ni a máa dọ́bù ẹ̀. àbí bá ti jẹ́ wa pé káwọn náà gbé sẹ́ríkì. tó máa sọ pé 5 million làwọn fẹ́ àwọn Fúlàní wọn gbọ́dọ̀ gbé 10 million sílẹ̀ wọ́n á fún àwọn tó demand ransom àwọn terrorists wọ́n á fún 5 million wọ́n á tún wá fún. ẹ bá wa tẹ́ fún àdùn Yorùbá ni ẹ sọ bàbá wa. àwọn agbésùnmọ̀mí wọ́n tún wá fún àwọn fámìlì àwọn tí wọ́n gbé yẹn wá fún àwọn náà ní 5 million gẹ́gẹ́ for pain and suffering àti trauma so bá ṣe máa ṣe from now on nìyẹn so bàbá ti fún wa ní template tí wọ́n bá ti lè ṣe yẹn kí Sẹ́ríkì kó fi ilẹ̀ wá sílẹ̀ kó fìlú sílẹ̀ gẹ́gẹ́ bàbá ti fún wa ní template nsìn ṣe rí àwọn ọmọ Yorùbá nǹkan kan náà là ń fẹ́ nínú níta fi máa gba freedom ní Nàìjíríà ìsídà kí wọ́n di amalgamate Nàìjíríà completely àbí kí wọ́n regionalize along ethno-linguistic lines tí bàbá Tinubu àbẹ́ni politician tí wọ́n bá lè fún wa nìyẹn wọ́n wà fún ọmọ Yorùbá nìyẹn ẹ má ṣe rí kéèyàn máa kọ́yàn kan lé nítorí pé ó jẹ́ ọmọ Yorùbá it's not enough kí ló ń benefit ọmọ Yorùbá lẹ ká máa àmọ́ nǹkan tí Yorùbá ká fún máa survive nínú wọn Nàìjíríà ni pé ìsìlẹ̀ kan fún wa ní Yorùbá nation àbí kí wọ́n regionalize Nàìjíríà completely tó o bá ti lè regionalize Nàìjíríà tí Tinubu àgbẹ̀ fún wa so kò wà fún wa nìyẹn because interest wa nìyẹn tó bá kúrò mẹ́tàn sí kò bá lo 50 years Fúlàní tó máa débi wọn orúkọ tó àti wọn àdá pẹ̀lú. bẹ́ẹ̀ni. bàbá Ṣítù yẹn ni wọ́n dé wọ́n sọ pé wọ́n wà kùsà tí wọ́n kí ń wà. ẹ ipò ti sá lọ ìgbà táwọn Yorùbá jẹ níbo. kíní yẹn from àwọn islamic sí hypocrite ni Rashidi àti hypocrite. Saheed lèmi tẹ́ ń sọ àti ìrora. Saheed náà sọ Saheed Ṣítù náà sọ. Saheed lèmi tó jẹ́ ń sọ. Tọ́ bá wà kùsà yẹn ní kọ́ máa pààyàn ní. Ṣé wọ́n kí ń wà kùsà ní Iléṣà yìí? Àtúntò wọn lọ́sí wà kùsà ní Iléṣà yóò pààyàn láwọn èèyàn tó wà bẹ́ẹ̀. Àwọn èèyàn fẹ́ gbalẹ̀, àwọn Fúlà, àwọn agbésùnmọ̀mí wọ́n fẹ́ gbalẹ̀ wa. Islam náà fẹ̀tẹ̀ political Islam náà fẹ́ lò. Ẹ wọ́n fẹ́ kò sọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ wọ́n ṣe ní kí ni wọ́n fẹ́ pààyàn? Wọ́n máa ń fẹ́ pààyàn. Ẹni tí wà. Okay. Ẹni sùn lórí fóònù. Ẹni sùn lórí fóònù sàn. Okay. Iye tó máa ti bèrè dọ́gbẹ̀ máa dọ́gbẹ̀ àwọn fúláì tó wà ní gbogbo èrè àyè lọ́dà ẹ̀dá fún wọn ẹ̀lẹ́ the half yòókù ẹgbẹ́ fún àwọn victim for pain and suffering bó ṣe rí nìyẹn. Ó dà ẹ ṣeun gan ẹ ṣe adúpẹ́ sàn. Ẹ bá gbósókè lórí fóònù tálẹ́ tó wọlé tó lè ní ètí good kilo book ẹ bá wa bí god book ẹ bá wa mute god book ẹ mute ká tó drop yín o. Kí lẹ rí? Ẹ bá gbósókè ẹ bá wa. Mo ní ṣe rí ọ̀rọ̀ yìí. God book ẹ máa mute tàbí ká drop yín. Ta ló ń da ilẹ̀ Yorùbá láàmú. Àkọ́kọ́ ń bẹ̀ Máàmù Dàpọ̀ àti ẹ ṣeun. Ìmáàmù Tọ́líàtù ìmáàmù ọmọ lásán àbí kí lórúkọ ẹ̀ ti Ìwó Mufti Ìwó àti Rashidi so ọmọ ìyá wọn tó sì kẹrin òun ló ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán Saheed Shittu ṣe rí tí àwa Yorùbá tá bá fẹ́ bọ́ lọ́wọ́ àwọn Fúlàní ẹ jẹ́ ká kọ́kọ́ gbógun ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ná. Thank you okay I'm going to ẹ jẹ́ ká kọ́kọ́ gbógun ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ná tọ́yè ìmáàmù Tọ́líàtù ọmọ lásán Mufti Ìwó
àti Rashidi Iwo Igbolabi ìkẹrin wọn Saheed Shittu àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tá bá kọ́ gbógun tì wọ́n wàhálà yàmàyà ti ṣẹ́gun Fúlàní. ọmọ Yorùbá tó mú yẹ́sì ọmọ Yorùbá à ń gbọ́ yín o. tá bá kọ́ gbógun tì àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn imagine kí èèyàn máa pariwo pé kọ́ máa kọ́ ọmọ bọ́ ṣe ń sùtù ẹbí ọgbọ́n ti mú wẹ̀ ẹjọ́ ogun mélòó ni ànábì ìjà tó ń ṣùtù ìbọn èyí tó fi di pé kọ́ máa sùtù ìwẹ̀ mélòó lànábì ìwẹ̀ swimming pool wo ló ti wẹ̀ tó di pé ká máa kọ́ ọmọ wa lọ sílé kéwú lọ wẹ̀ lọ sùtù ọmọ tiẹ̀ mélòó ló wà nù ilé kéwú ẹ̀ tó ń sùtù tó ń wẹ̀. ṣé rí gbogbo àwọn nǹkan yìí ànégé mi mọ̀ bóyá ẹ̀rù Rashidi ń ba gọ́vnà Adeleke ni bí àtòrí second tàbí bí àtòrí kó jẹ́ Christian kọ́ máa sọ pé ó fẹ́ yọ ọba mùsùlùmí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ni ó yẹ kán ti yọ lóyè ti pẹ́ kán ti lé sínú igbó ìwọ tó jẹ́ ọba nílẹ̀ Yorùbá tó yẹ kó máa promote culture àti kìíní ààrẹ àwọn ìmọ̀ye ọba tó jẹ́ Muslim àbí tó jẹ́ Christian tí wọ́n ṣe ẹbọ but wọ́n go against ẹ̀ ọba Àkòdù mùsùlùmí ni lẹ́yìn gbogbo tó wà láyé Alhaji Muhyiddin Bello máa ń lọ ṣe wáàsí láàfin ẹ̀ ọdún màgbó òlèdè líwẹ̀ òlèdè kó má ṣe á bá wọn ṣe n tí kò ní ṣe ń bẹ̀. Alhaji Muhyiddin Bello mo mí ní kábíyèsí àná ọba Àkòdù tó gbéṣẹ̀ kó ilé tó dé ó yẹ yín sìn so gbogbo nǹkan tó bá nídìí ní pé ìṣẹ̀ṣe ó máa fún wọn bọ̀tẹ́ eléyìí ó kórè burúkú bá àwọn aráàwọ̀ ni ẹjọ́ ọjà tàwọn àbí kíná náà dálẹ̀ ẹjọ́ kíná náà sọ́jà yẹn yìí ọ̀pẹ́ẹ̀tì ń sìn. àmọ́ tàwọn tó kọ Yorùbá nìyẹn. ọjà tàwọn ṣé wọ́n yìí ń ta olówó pọ́kú tán kó jáde ńgbà yẹn tán fi bọ̀tí tó fẹ́ ṣe náà ló ti ń ṣe yìí ẹ̀rí pé tó bá já àjọjímọ̀ akólù jáde a máa pín 50 naira lé àwọn oníbàárà bíi tiẹ̀ lọ́wọ́. ṣé nǹkan tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá dì nìyẹn bí àwọn ilẹ̀ Haúsá tó pé kọ́ máa jókòó kọ́ máa lọ jẹ túwó ní sẹ́ríkì láràárọ̀. bàbá yìí ò dá. no ṣe ẹjọ́ ká tó sọ̀rọ̀ fúnra wa. ẹ bá wa lọ́wọ́ mi nìsín èrò pọ̀ àdégé wọ́n ti sẹ́ẹ̀dì fídíò kan sí mi nísìn operation ti bẹ̀rẹ̀ wọ́n ti sẹ́ẹ̀dì fídíò kan sí mi nísìn. ṣé bí olóyè Sunday àdìsá kíní wọ́n ní 1 point again ẹjọ́ tó lọ lọ́hùn ó dẹ́ pẹ́yìn ní nọ́mbà olóyè Ìgbòho lọ́wọ́ ẹjọ́ ẹ bá a sọ fún wọn tí kú ilé ò bá pa ní tòde ò lè pa ní. àwọn àdìfò láyé láwọn fẹ́ bá olóyè tẹ̀ wọ́n fẹ́ tẹ̀lé olóyè sáyé ìfúnpẹ́ ló fẹ́ tẹ̀lé ogun dé o. kí olóyè Sunday Igboho kó lọ mú àwọn Boko Haram gangan kó ní kó tẹ̀lé wọn ju kí àwọn àlùfònádì tẹ̀lé lọ. bàbá yìí ò lè gbé ẹnu mo fi sọ. olóyè Àtìkù ti mọ̀ pé àwọn ọ̀tá lélẹ̀ but àwọn tí àti Tàwọn àti Shittu agbára ẹ̀ náà máa wá o agbára olóyè náà máa wá o. ẹ ṣeun gan-an. so tí kú ilé ò bá dẹ̀ pa ni tòde ò lè pààyàn so mo sọ yìí mo dúró náà ẹ bá abólóyè sọ̀rọ̀. bàbá yìí ẹ ń ṣèyàn dáadáa kọ́ bọ̀. no abólóyè sọ̀rọ̀ wọ́n wà very careful wọ́n wà very very careful. ẹ ṣeun gan ẹ ṣeun. bàbá wa Dàpọ̀ wọ́n ní imagine Fulani men having their way with our obìnrin. àwọn obìnrin wa àti ọmọdé wa nínú igbó for almost 36 days. bàbá ńlá disgrace fún àwọn ọmọ Yorùbá men. Fulani having their ways with our women nínú igbó for the past 36 days. It's crazy. Ó wà crazy. Ẹ jọ àdìsá ẹ èmi gbá ẹ bá mi láti ṣe bàbá mi láti ṣe èmi kò ní play video yìí èmi ń gbádùn show yìí ṣe èmi kàn wò mí bí somebody has become my new member. Ẹ ṣe YouTube because you become my new member subscribe to my new member. Membership mi Riskat Badmus ẹ ṣé mo dúpẹ́ for becoming one of my YouTube member. Ọwọ́ ìyá máa lọ sókè o ẹ̀tẹ́ YouTube member mi ẹ ṣé gan. Ọwọ́ ìyá máa lọ sókè tẹ́lí TikTok member mi náà lórí TikTok mi kàn ṣe member lórí TikTok náà o. Ẹ ṣé ọwọ́ ìyá máa lọ sókè ẹ̀tẹ́ fún wa ní gift àdúpẹ́ lọ́wọ́ yín.
ẹ wá bá mi like show ìkẹfì ginger mi kí wọ́n á play fún yín olóyè àdìsá ti wọnú gbọ́ o àdìsá ti dé o ẹ fẹ́ kú màmí ẹ̀ ní dànù ó yẹ ẹ sọ̀rọ̀ àwọn ìyá Yorùbá wù yìí yes ma ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ àwọn ọba mi ṣe ni wọ́n ní fún mi ṣe o. wọ́n sọ̀rọ̀ òkun sí ẹ̀ ní sọ̀rọ̀ tán láṣẹ àṣẹ ní ìmọ̀ pẹ́yìn náà sì wà lára àwọn tó ń ka Ràṣídì kan gbà Ràṣídì ò kì í ṣọba níbi tá a kàn bọ́rọ̀ wa dé nílẹ̀ Yorùbá ń sìn yìí tí Ọlọ́run bá ti ṣàánú wa ẹ rí i pé mo máa ń sọ pé àwọn nǹkan kan wà tèmi ń tọrọ fún látọjọ́ tó ti pẹ́ àwọn nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ bó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ yìí ó máa lọ bẹ́ẹ̀ títí tọ́jú fi kúrò Yorùbá lọ tọ́jú bá ti wá kúrò Yorùbá lọ àwọn olóyìnbó wọn náà ṣe DNA wọn náà ṣe DNA wọn á fi mọ̀ bóyá ọmọ ọkọ lẹ́ni ọyọ́ máa lè ní àwa gan máa ṣe DNA tiwa nílẹ̀ Yorùbá àwọn ẹ̀jẹ̀ Fúlàní tó dàpọ̀ pọ̀ méjì Yorùbá á lè dá wọn láwọn sọ̀kò pa wọn torí àwọn Saheed Shittu yẹn tán bá lọ yẹ̀jẹ̀ ẹ̀wò kò lè jẹ́jẹ̀ Yorùbá 100% láyéláyé mo dá òtún ẹ̀ Saheed Shittu ẹ̀jẹ̀ kò ń ṣe ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ó máa lé lẹ́ Yorùbá ní ìwọ kò ń ṣe ọmọ ọkọ lẹ Yorùbá rárá bí tí mo lò mọ nígbà níta ìmọ̀lẹ́yà yẹn ẹ̀rù tẹ bá rí nígbà yẹn láti gbà yẹn ní pẹ́pẹ́ tí mo ti padà kílẹ̀ ìgbésẹ̀ náà lórí ariwo lójoojúmọ́ kí ló dé ṣe fẹ́ pèpè ní ẹ ti ń gbèpè lẹ́nu wa rẹ̀ nítorí àfọwọ́ba bí aláìní lépè àfọwọ́ gbọ́mú wa méjèèjì aláìní lépè pẹ̀lú gbogbo wa òfò tẹ́lifù nílẹ̀ Yorùbá wọ́n gbé olóyún wọ́n ti pa fún ẹnìkan nílẹ̀ Yorùbá kò sí pé aláboyún lẹ́ni oníkùtọ̀nù lẹ́lẹ́gbẹ̀ẹ́ yẹn Yorùbá wuyì tí olóyún bá ń bọ̀ nínú ọjà kùtọ̀nù ẹ lọ bèrè dáadáa tí olóyún bá rìn níbi bẹ̀ tí èrò bá pọ̀ wọ́n mọ̀ sọ fún yín pé kẹ́ ìyàwó olóyún kólóyún fẹ́ kọjá bọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀ṣẹ̀lẹ̀ yín jí olóyún wá gbé sọ pé kò sí kankan tó fẹ́ ṣe fún yín tí mo ní mú ni ọba ti lè mú kí ọjọ́ bá tó bá ti lò máa mú ni àwa náà máa fà lélẹ́jù àlọ́wọ́ ó máa bá wa mú yín tìrantìran lélẹ́jù olú ayé ẹ mute náà ẹ tíjọmọ kékeré náà kí gbogbo àwọn mute ṣe máa gbádùn ètò yìí ni. kò ní nísìnyí o olóyè mo rọ̀ yín mo bẹ̀ ní ẹ̀dá kan olóyè vigilance ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn agẹ́gẹ́sìn lọ bá yàrá ìyá ìyẹn nínú ilé. àwọn agẹ̀sìn wa dógbòwò mọ́lé wọ́n gẹ̀sìn wa bá ń lé. wọ́n á yẹ wá bá wa nígbòho yóò lè ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀rọ yìí kò òun ṣẹ́ nílẹ̀ Yorùbá mọ́. àṣẹ. wọ́n á yẹ wá bá wa nígbòho ẹ̀ ní kúure àtìrántìrán àtìrántìrán yín ẹ̀ ní kúdà. àṣẹ. ẹ̀ ní kúdà wọn láti ọmọ ẹ̀jẹ̀ yín. àṣẹ. bẹ́ẹ̀ ni ló ń mú omi bẹ́ẹ̀ ni nínú bá fẹ́fẹ́ àwọn aláìlẹ̀ ilẹ̀ Yorùbá tó ṣẹ Yorùbá tó ó fi ẹ̀jẹ̀ gbogbo yín wẹ̀. àṣẹ. wọ́n mọ̀ ọmọ lọ pa Sunday Igboho mọ́lé ni wọ́n mọ̀ ọmọ lọ pa mọ́lé ni. sọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀bá ṣe ń ké tó láti ọdún ìlàkà èyí ò tí ì sí náà pé àwọn ẹni fẹ́ gbalẹ̀ bàbá yín ni. Yorùbá lè kọ́kọ́ jẹ́ kẹtó jẹ́ lẹ́sìn nǹkan lẹ̀ ń jẹ́ kì í ṣe lẹ́sìn ẹlẹ́sìn òun lẹ̀ ń jẹ́ ṣé ń gbọ́ mi. pẹ̀lú yàn gbọ́ ẹni tó wà lórí YouTube ẹjọ́ ṣé ń gbọ́ ìyàwó lórí TikTok èmi ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín náà kí fi wo comment section ṣé wàá ń bẹ̀. náà ni òdà tó gan báyìí gbogbo nǹkan lẹ fi ní wá lára gbogbo nǹkan ó lẹ fi ní wá lára gbogbo nǹkan lẹ fi ní wá lára kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí ọ̀nà tó dáa kò sí àlàáfíà kò tún ní sífọ̀kànbalẹ̀ ní nífọ̀kànbalẹ̀ àṣẹ lórí gbogbo tọ́nà bá fún yín pátápátá ní nífọ̀kànbalẹ̀ ọkàn yóò ní balẹ̀. àwọn ọmọ Yorùbá tó ń gbàbọ̀dè fún wa nílẹ̀ Yorùbá torí kíkú ló bá pààyàn tó dé ò lè pààyàn. ẹ̀yọ́ Yorùbá tẹ̀ ń gbàbọ̀dé fún wa nílẹ̀ Yorùbá tọ́ba ti mú yín ẹ ń lọ tìran ni ẹ lè máa lọ Saudi o ẹ lè lọ Canada o ẹ lè lọ Amẹ́ríkà o àwọn ọmọ Yorùbá lè ràn yín lọ sí England o ṣùgbọ́n mi mọ̀ pé ẹ máa lọ tọmọtọmọ ni wọ́n á kò sọ ọmọ Yorùbá tó máa ràn yín lọ wọ́n lè ràn yín lọ Amẹ́ríkà wọ́n lè bẹ̀tà máa ràn yín lọ tọmọtọmọ ẹ bá gbóhùn sókè. ẹ ṣe nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn ẹ rí wọ́n lọ Ìgbòho yẹn wọ́n mọ̀ ìyẹn lẹ́ máa fi ìwọ́n gbé ìwọ́n gbé ṣe bá ti kàn ìpá. ohun yóò clear sà ohun yóò clear.
kò clear bóyá kẹ́ kó mi tẹ́ wà yẹn ẹ kó mi tẹ́ wà yẹn sà okay sir. Wọ́n ti díẹ̀ pé kí ló máa ṣe náà ṣe kí ló máa ṣé ọ̀kan sì kú lórí bàbá wa bá wa ṣe pàápàá láǹṣẹ di méjì o àgbàfẹ́ sí ìfìdí òkun. mi ò tẹ̀ mí ọ̀rọ̀ pẹ́ ti gbé mi wọlé mi ṣe rí dísẹ́yìn ẹ̀kọ́ rẹ̀. ẹ kú dédé àsìkò yìí sà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ àlè pọ̀ jù nílẹ̀ Yorùbá àwọn Yorùbá ti gbàgbàkúgbà àwọn ọmọ àlè wọ́n ti mix mọ́ blood Yorùbá tó bá ń ṣe bẹ́ẹ̀ ni in fact Yorùbá Ọlọ́run bá wa ṣe wọn tó bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn gbogbo àwọn tó ń jiyàn. ẹ̀yin tó wà lórí TikTok tó bá fẹ́ wo olóyè ti bẹ̀rẹ̀ iṣẹ́ o wọ́n ti send ẹ̀ sí mi ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí tí wọ́n. gbogbo àwọn tó ń jiyàn pé Musa ń download ẹ̀. tó ń pààyàn ní ìsìn bisimilayi aláwọ̀ báwo ni wọ́n ń pa. ògùn ló máa pa wọ́n pẹ̀lú bisimilayi wọn. so mùsùlùmí ni wọ́n ló ń jiyàn gbé wọ́n jiyàn gbé ní ìsìn nílẹ̀ Yorùbá ẹ̀ torí pé ẹ̀sìn kan ẹ̀sìn tó yẹ pé nǹkan gbogbo ẹ̀ ń tẹ̀lé gan ẹ̀ ń tẹ̀lé lè rí ànábì tẹ̀ ń sọ yìí gan kẹ́ ẹ sọ pé ẹ dààmú kò dá yín mọ̀ kò mọ̀ yín kò gbélú yín rí wọn àrán sí yín kò gbélé yín kò sí nǹkan tó fi jọ yín ẹ wá gbé ìṣe àti àṣà àwọn ọmọláwá ẹgbẹ́ ẹ̀ka àríṣà ẹ tẹ̀ ronú pé ànábì tẹ̀ ń sọ yìí gan tó dá yín mọ̀ so ẹ wá ń jí àwọn èèyàn gbé nílẹ̀ Yorùbá pé kí àwọn babaláwo kan lọ sínú igbó ṣé babaláwo ló jíyàn gbé ni ṣé báwọn mùsùlùmí ló jíyàn gbé ṣé báwọn yẹn tó ń rán àwọn mùsùlùmí ara yín àwọn tó jíyàn gbé tó wà ní igbó muslim ni wọn àwọn mùsùlùmí ara yín ló yẹ kí ẹ rán sí wọn pé kọ́ lọ bá àwọn ọmọ yẹn sílẹ̀ kò ṣe àwọn tẹ́kọ̀ọ́ wọn mọ́ ń pa ẹ̀. ẹ bá mi láti ètò yìí kí n gbé fídíò yẹn wá o. ọlọ́wọ́ bá a ṣe ilẹ̀ Yorùbá o wọ́n ti fi dá ilẹ̀ Yorùbá wọ́n ti fi dá Nàìjíríà ẹ̀sìn ó ṣe lára ọmọ Yorùbá gan ni ó ṣe lára ẹjọ́ ń bá wa ó ṣe lára ọmọ tó ń jẹ́ ewu wa. ó ṣe gan. ẹ ṣeun ẹ kàtàrí play fídíò yẹn if you on YouTube if you on TikTok bàbá wa ní sùúrù sà ẹ tó bá wà lórí TikTok bá fẹ́ wo fídíò àwọn olóyè ti bẹ̀rẹ̀ iṣẹ́ o ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí o wọ́n ti jù sí mi o wọ́n ti jù àdìsáde jọ sọ̀rọ̀ sókè àdìsá. ẹni sùúrù. ó yá bẹ̀rẹ̀ ṣó mi àwọn ọmọ oró ti dé ẹ̀fẹ̀ kú orí àkú mọ́ ọlọ́wọ́ mi. ẹ bá mi kọ́ kí olóye ẹ bá mi kó lóye ẹ bá mi kọ́ ọmọ aládùn ẹ bá mi ṣàgbówó ṣáà. He's breaking again kí ló dé báyìí. Bá mi ẹ̀yin èèyàn náà bá wa kọ comment tó máa flag wa tó bá wa kọ comment tó bá pọ̀ tó bá wa share video kò ní máa break wọ́n ní is breaking again ó ti sú mi báyìí. ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ bí akíndé gbé fídíò ìfẹ́ lómi ní jàre bí akíndé gbé fídíò ìfẹ́ lómi kọ́ lọ bá wa play ẹ̀ ọpẹ́yọ̀ ti bẹ̀rẹ̀ àwọn ọmọ oró ó yá àwọn ọmọ mi sì kan jáde ó ṣàbàbò connection mi my connection is fine ṣé mi lẹ gbọ́ ni àbí Sunday àbólóyè lẹ gbọ́ please ẹ jọ̀ọ́ so bí mo rà ṣe wà lára mi ó dẹ̀ wá sú mi. mo kí ẹ tẹ̀ kí ni ṣé mi lẹ gbọ́ ni ó ti lójú ẹ̀ báyìí ó ti lójú ẹ̀ àwọn yẹn wọ́n sì wo kíní lọ́wọ́ ó ti lójú ẹ̀ ẹ máa bọ̀ lórí YouTube ẹ wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ máa bá mi máa kọ fídíò ẹ máa bá mi máa kọ kọ́mẹ̀ntì ẹ máa bá mi máa kọ kọ́mẹ̀ntì tó kíní ìyá rẹ̀ máa lọ dáadáa àwọn ọmọ Fúlàní wọ́n mì ní mi bí olórí ibú ìyá yín ẹ máa filẹ̀ wá ẹ kì í tó bá lè bá mi kọ kí n jẹ́ kí n wo fún ara mi bíbí. Ìgbà ó dẹ̀ dùn mí. Kí ni ìjọ ilé náà wá kí ló ń ṣẹlẹ̀?
It's free. No, I post it. More post it. Like mo ra de wà lára mi bá ti play video yìí o. Ó yá sọ̀rọ̀ sókè Àdìsá. Ó yá ó sì kọ̀ wọlé. Àwọn ọmọ ṣáná wọlé. Ẹnìkan lọ yàgbẹ́. Yes. Ó yá omi máa bú mi. Ouvindo me sendo. You can hear the operation now. Thank you. Everybody go comment. Ẹ bá mi like the show. Àwọn òwe tó flag bí nìyẹn. Ọlọ́mà gbẹ̀gbẹ́ ẹ bá flag bí ọlọ́mà gbẹ̀gbẹ́ lójú. You flag my face, ọlọ́mà gbẹ̀gbẹ́ lójú. Oh yeah, àti wọ́n ti sọ̀rọ̀ àǹdí everywhere. Òṣà bí òṣà, wọ́n ti sọ̀rọ̀ àǹdí everywhere. Ìwé ẹ̀kú ṣe. Bàbá ló ń bá wọn sọ̀rọ̀, àwọn ẹbí nìkan lọ́wọ́ wọn. Jáde bá a ti ń bọ̀ sọ̀rọ̀ yìí kọ̀ lọ bá wọn. Wẹ́ẹ̀dọ̀ òṣà bí òṣà. Inú rìsáàbù àyè sí. Àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o. Àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀. Wọ́n lé wọn gbogbo bí wọ́n sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́. Ẹ má sọ̀rọ̀ tó yọ náà ẹ̀jọ̀ kí ni ẹ má sọ̀rọ̀ lórí ẹ̀wọ̀n màálù sí lọ rẹ́rẹ́ bíbá. TikTok ẹ̀jọ̀ ẹ má sọ̀rọ̀ kan lórí TikTok kọ́kọ́ náà bá bẹ̀rù please ẹ̀jọ̀ kí ni ẹ̀ ò láì dáadáa ẹ kára fara balẹ̀ gbọ́ olóyè ló fẹ́ sọ̀rọ̀ màmá mi evangelist ẹ̀jọ̀ Àdìsá ló fẹ́ sọ̀rọ̀ kí kẹ́kẹ́ ta kànákànná ti nà ọmọ ẹ̀gà ìjà ti dé ogun ti dé Àdìsá tí wọ́n gbọ́ Àdìsá tí wọ́n ń gbọ́. Ayé yìí máa ẹ fúláṣí tí omi ẹ̀mí ọlọ́run máa já òkun ẹ̀mí yẹn bọ́lá fúláṣí tí omi ọlọ́run máa já òkun máa wọ̀n yín lépè ó yá sọ̀rọ̀ Àdìsá. Ẹ ní sùúrù wọn fẹ́ pariwo ọ̀pẹ́sọ̀ yẹn wà. Ẹnìkan lọ yàgbẹ́. Wọn fẹ́ pariwo Àdìsá wà ní ìgbó. Àdìsá ti dé Àdìsá ọ̀tẹ́ ẹ̀ ń tẹ́ bàbọ̀ lórí mi. Ìkan náà jàlábíà yìí o mẹ́kùn jàlábíà tẹ̀lé yìí o. Jàlábíà ó ṣe fi làáfà. Bàbá ló fẹ́ bá wọn sọ̀rọ̀, àwọn ẹbí nìkan lọ́wọ́ wọn. Jáde bá a ti ń bọ̀ sọ̀rọ̀ yìí kọ̀ lọ bá wọn. Inú igbó yìí nìsín, inú rìsáàbù àyè sí. Àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o. Àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀. Wọ́n lé wọn gbogbo bí wọ́n sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú igbó rìsáàbù ń bíbá. Yorùbáwùyí the same name. Wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀. Yorùbáwùyí lórúkọ mi lórí YouTube the same name tẹ́ fi ń wò mí yẹn náà ni. No ẹ bá kọ Yorùbáwùyí TV Yorùbáwùyí just like Yorùbáwùyí ẹ máa ti rí picture mi ń bẹ̀ Yorùbáwùyí yé nǹkan dé àwọn ọmọ olóko nǹkan bọ́ta o òkúndé o òkúndé o. Inú igbó yìí nìsín, inú rìsáàbù àyè sí. Àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o. Àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀. Wọ́n lé wọn gbogbo bí wọ́n sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú igbó rìsáàbù ń bíbá. Ẹ wo màálù sí lọ rẹ́rẹ́ ń bíbá. Wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀. Wọ́n gbàbẹ̀ wọ́n sọ bẹ̀ dìlú wọn. Àwọn kọ́lé sínú igbó yìí. Kí lorúkọ tiẹ̀ wá ń bí? Ọmọ kan. Wá ń bí báyìí. Ọ̀gbọ́n Yorùbá. Ọ̀dẹ̀ náà ẹ̀jì mú. Kò sí Yorùbá. Bororo ni ẹ. Bororo ni mana. Bororo ni mana kò ní ta fún ẹ. Bàbá rẹ̀ ò ní dà. Bàbá rẹ̀ ò ní ta. Àdìsá ó wọ́n lé pé inú mi. Dùkú ní ẹrẹ̀. Sílẹ̀. Ìlú wa kọ́ iná rà. Wá mi. Ogun máa pa ẹ tó bá lọ. Bororo ni ẹ. Bororo ni mana. Bororo Mali ni àbí ti Nàìjíríà. Èmi kò sí Yorùbá. Ó sí Yorùbá. Omi ta kò lè sí Yorùbá yìí. Bá Yorùbá. Ẹ ti wà nú gbóyè sí ó tó ọdún mélòó?
Ní bana jí Yorùbá. Ta ló gbọ́ Hausa? Ó pé Yorùbá olórí burúkú ni o. Wọ́n mú o. How many sọgbọ́ wa ẹ ti wà nínú igbó yìí nísìnyí ó tó ọdún mélòó? Kò sí. Farabalẹ̀ mo gbọ̀n farabalẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sí ọ. Ẹ ti wà nínú igbó yìí nísìnyí ó tó. Eléyìí wá spy Èmi ni. bá Yorùbá. Kuma ṣe ma bá Hausa. Ó wá spy ni. Ba Hausa. Kana ji Hausa? Ó gba Hausa. Ní bana jí ní Yorùbá. Ó lóun gba Hausa. Kana ji Hausa? Ina jí. Kana ji? Olóhùn gba Hausa. Ẹbí wọ́n gbọ́ Hausa tátàtà. Ina sunanka? Má bẹ̀rẹ̀ orúkọ ẹ̀. Mama. Mohammed. Mo iná Wọ́n sunanka. tẹ̀ fẹ́ mọ ọdún tó ti wà níbi tán ti lé àwọn bàbá kó bí báyìí. Olóyè ilé wá spy ni. Ó wá spy ni. Àbọ̀ àbá ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó gbéná. Kí ni déètì ní ní òní ní 19 àbí? Ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn ẹ̀ jáde tán gbogbo ilé máa lékùn nùgbò. Àwọn Ọlọ́run lórí àdìsá. Ẹ wò wọ́n wá spy ni. Olóyè ẹ má jẹ́ kó lọ. Àwọn tó bá fẹ́ gbé ọmọ wa gbé nùgbò. Bàbá ti rẹ́sítọ̀ àwọn ẹ̀ tán. Olóyè ó wá spy ni. Abẹ́yẹn èèyàn mi ẹ̀wọ̀ tí mò ń sọ yìí. Iṣẹ́ ọ̀tọ̀ sport ó wá spy olóyè àwọn ẹ má jẹ́ kó lọ. Wọ́n lè rí bò wá àtàkà àwọn Fúlàní. Nínú mi, ṣé o ní ó sọ fún olùkọ́? Wọ́n spy ni. Okay, it's on camera. I'm ready. You will calm down. What do you say? You will calm down. Inú mi kà ń dùn. YouTube mi Yorubawuyi, the same name you are watching me with on TikTok. O náà ni Yorubawuyi. Ẹ máa bọ̀ lórí YouTube mi Yorubawuyi náà ni. Yorubawuyi ni náà ni lórí YouTube. Ẹ máa subscribe tí bá ṣe ń wò, tó bá ṣe ń lọ, tó bá tó ti dùn mí sí mi. Bí operation yẹn ṣe ń lọ là lè mò ń gbà. Ló gbóná fẹlifẹli tó bá tún ti ń dùn mí sí mi màá tún máa jáde ẹ subscribe sí YouTube Yorubawuyi ó ti get started ogun máa pa yín lórí ilẹ̀ wa ogun máa pa olóyè wá bọ́dọ̀ sílẹ̀ yẹn ó ń dùn mí. ọmọ lárúkú àdìsá ọmọ lárúkú ẹkú ni ẹkú ni o onígbà yìí lágbára Ọlọ́run ẹ lọ rí ẹbọ rí àṣẹ ọba mi lójijì ọbọ kí ló wá fi ṣàlejò àwọn èèyàn rẹ ìbáraẹni sí. àjẹ kankan àtọwádà kò lè ṣe wà. kábíyèsí o. ó wá spy ní èèyàn mi èké méjì mẹ́ta tó bá wa pè wọlé kí èèyàn méjì mẹ́ta bá wa pè wọlé evangelist ẹ̀yin náà try kẹtì ẹgbẹ information kan jáde ẹ̀yin náà try gbé information yẹn kan jáde either old information or new information ẹ̀yin náà try now ẹ try sí Yorubawuyi mo try péyìn òyìn mi mo yíra mi aláǹgbá tó bẹ́ látòrí ìrókò ó ní yá I salute myself bẹ́ẹ̀ni kankan bá yín ní èmi kan rárá mo yíra mi
mo yínra mi ẹ bá gbọ́ sókè èèyàn wà lórí fóònù màá nì èèyàn wà lórí fóònù máa gbọ́ sókè màá nì ẹ ṣeun o ẹ lè máa expect mi pé bí wọ́n ṣe ń wọnú igbó lọ yẹn náà nǹkan máa gbé jáde for security reason tó máa wọnú igbó tó máa fẹ́ release nǹkan síta náà máa release ẹ̀ fún wa làwọn máa gbé bọ́ta ẹ bá gbóhùn sókè. ẹ pèsè àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run yóò máa bá bàbá wa ti Sunday Igboho ẹbí tara gbàrọ Ọlọ́run torí wípé nínú ọ̀tá tí wọ́n ní gan pípọ̀ nínú àwọn ọ̀tá tí wọ́n ní láàrin àwa ìran Yorùbá náà ni. bẹ́ẹ̀ ni o. láàrin àwa ìran Yorùbá náà ni náà ni pípọ̀ ọ̀tá tí wọ́n ní. bẹ́ẹ̀ ni. so Ọlọ́run bọ nígbà ọlọ́jọ́ ni yóò gbé wọn borí gbogbo wọn. àṣẹ. gbogbo àwọn ọmọ Yorùbá tí sì ń gbàbọ̀dé fún ìran Yorùbá náà wọ́n gbogbo wọn pátápátá wọ́n parun tọmọtọmọ wọn nílẹ̀ Yorùbá ní pẹ̀lú ògbọ́n wọ́n parun ni pẹ̀lú ògbọ́n náà ikú oró ni ọmọ jẹ́ ti gbogbo wọn tọmọtọmọ wọn nílẹ̀ Yorùbá pẹ̀lú ògbọ́n náà. mo wá fẹ́ pè yín sákèsí kan ṣé ẹ mọ̀ pé Mútíwù ṣé ẹ mọ̀ pọ̀ sọ̀rọ̀ kan nípa bí bàbá ti Sunday Igboho ti lọ ilé àwọn Fúlàní ní Ìgbòho jọ́sí tọ́lá Fúlàní yẹn ní ẹ̀kọ́ ṣé ẹ mọ̀ pọ̀rọ̀ yẹn ṣé ẹ mọ̀ parọ́ ọ̀rọ̀ yẹn ni wọ́n gbọ́ táwọn ará bíbá yìí fi lọ gbégbèsè tẹ̀ gbé yẹn. ṣé ẹ ń gbọ́ mi mọ̀. wọ́n ti flag YouTube ní community guideline. ẹ ló mọ̀. wọ́n ti flag page mi bọ́lẹ̀. wọ́n ti flag page mi bọ́lẹ̀ tó bá ti ń wo show mo sọ pé wọ́n report page mi àwọn èèyàn kan ń wò mí lásán ni they flag my page down.